bàdàn ò bá ṣẹlẹ̀ sọmọ ẹ̀dá kan àwọn ọ̀rẹ́ wọn sọ pàjẹ́ ní òdì àwọn ọ̀tá ẹ̀wọ̀n lọ́lọ́run ló mú àtàjẹ́ ní òdì àtọ̀ ọlọ́run àmú má fi kàn mí nílé ayé mi àkó má fi kẹ̀yìn olólùfẹ́ mi. Adániwáyé ti dá iná gbogbo ìkólẹ̀ olódùmarè A lot of rumors has been carried all over the internet as regard Baba Ijesha. A lot of people are saying Baba Ijesha has been released from prison. A lot of people are saying Baba Ijesha is still in prison. But guys, I just read online now that Lanre Omiyinka aka Baba Ijesha might be released on Friday on bail because the charge was not sexual assault. Àti ṣe findings a dẹ̀ ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Yes. Ẹ jẹ́ kí n gbé yín débẹ̀. Baba Ijesha is still in prison. Yes. Wọ́n ti fi Baba Ijesha lẹ̀. They have made a lot of appeals as regard the case of Baba Ijesha, and they are hoping that they will release Baba Ijesha very, very soon. But a lot of people has been saying, Oni of Ife, wọ́n ti fi Baba Ijesha lẹ̀, ìgbà kan, àwo kan. All those videos are old videos. The fact that Oni of Ife is the most powerful king in the whole of Yoruba land, one of the most powerful kings in the whole of this country, does not mean that Oni of Ife will just reach out and take Baba Ijesha out of prison, or he can actually reach out and take someone out of the prison. No, because the law is the law. The law is no respecter of anybody. Now, tí gbogbo wa bá rántí time tí issue Queen Naomi ṣẹlẹ̀ pẹ̀lú Alhaji Oriyomi Hamzat, ṣe rí pé they actually remanded Queen Naomi sí prison ní ìgbà yẹn ní Ìbàdàn. Despite the fact pé former Queen Oni of Ife ni, ṣe rí pé the law took his due course. Ẹ jẹ́ ká kọ́kọ́ get yẹn straight now. Now another thing tí mo fẹ́ sọ ni pé, but it does not mean wípé nínú society tá wà yìí influence cannot have a power play in this kind of issue. Yes. Tí governor tàbí president bá sọ pé okay, they want to actually extend an olive oil lórí issue anybody tó bá wà ní prison, they can actually do that. A governor can set free a prisoner and a president can set free a prisoner. Do you get? By giving them a presidential pardon. Yeah. Now another thing tí mo fẹ́ sọ lórí case yìí ni wípé issue yìí mo sọ fún yín categorically speaking wípé Baba Ijesha wọ́n sì wà ní prison. Now the highlight of this video and the highlight of what really happened to Baba Ijesha òun ni wípé sí yẹn nǹkan tó ṣẹlẹ̀ sí Baba Ijesha yìí ó lè happen sí anybody. So òun ni mo ṣe máa ń sọ pé we have to be very careful in everything tí a bá ń ṣe. Ṣé ti rí ẹ máa pàdé obìnrin míì ẹlòmíì àrò bóyá torí pé ọmọ yẹn ti lọ́yàn ó ti nídìí, kò mí pé bóyá ó ti dé age tí ó yẹ kó máa ṣe gbogbo ṣọ̀kíṣọ̀kí, kò mí pé bóyá ó ti dé age tó máa ṣe kéré wà. Ẹ jẹ́ ká máa find out to àwọn ọmọbìnrin tá bá ń bá sọ̀rọ̀, especially àwọn ọkùnrin tí wọ́n jẹ́ single. Yes, torí pé kíní yìí ó ti kó ọ̀pọ̀lọpọ̀ èèyàn sínú wàhálà, especially ní ìlú òyìnbó. Then another thing tí mo fẹ́ sọ gangan ni wípé ṣé ti rí mentality wa in this part of the world òun ni wípé you can do anything and get away with it. You get? Even when you already know that ọmọbìnrin tó ń bá sọ̀rọ̀ yìí kò tí pé under age ni, but torí pé mentality wa máa ń wà pé we fit do anything and get away with it. Ẹ̀yin náà wo issue titi Speed Darlington tó sọ lórí live video wípé ọmọ 12 years àbọ̀ ọmọ 15 years kan òun ò tẹ́ mọ̀ pé kinní kan ni òun ṣe kinní kan. Ṣe rí pé láti gbà yẹn sísìn yìí
nǹkan kan ò tí ì ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yẹn òun ni a lot of people máa fi ń feel pé I can do whatever now and get away with it we are in Nigeria ẹni tí ọwọ́ òfin bá mú tó máa fi ṣe scapegoat ó lọ nìyẹn o lórí ọ̀rọ̀ yìí àwọn kọ́kọ́ ṣẹlẹ̀ recently tí mo rí ó wá ń jẹ́ kó yé mi ó wá ń jẹ́ kí ó mú dá mi lójú wípé mentality yẹn ti sinking sí orí mentality àwa Nigerians especially àwa tá wà ní Africa lè máa fi rí pé tí àwọn èèyàn bá travel lọ sí ìlú òyìnbó tó bá dé ìlú òyìnbó ẹ kàn máa rí pé wọ́n ti múyàn kan ọmọ Nàìjíríà kan wọ́n mú wọ́n arrest wọ́n ti jail kí ló ṣe wọ́n ní on sex chat ọmọ tí kò tí tó age tó máa ń ṣe kéré wa now kíní yìí ó ti mọ́ most of Nigerians lára tó jẹ́ pé tẹ́ bá rọ́ ọmọbìnrin tó ti lọ́yàn tó ti nídìí tí ẹ fẹ́ mọ̀ bóyá ó ti wà of age tàbí kò ti wà of age títí ní pé jẹ́ ń sun bòjáre ọmọ yẹn ti ọmọ àná ó ti gbó ti wọlé yá now èyí tó ṣẹlẹ̀ recently tí mo rí bọ̀bọ́ yẹn UK ni bọ̀bọ́ yẹn wà ó wá ń bá ọmọ kan chat meanwhile ọmọ yẹn ò tí tó age tí ó yẹ kó máa chat irú àwọn kan bẹ́ẹ̀ yẹn gbàs wọ́n ṣe lọ mú bọ̀bọ́ yìí ní ilé nìyẹn ó ń yà lẹ́nu pé kí lóun ṣe wọ́n wá ń jẹ́ kó yé wípé ó ń sex chat ọmọ tí kò tí tó age tí ó yẹ kó máa sex chat ọmọ under age ó wà pé òun rí picture wọ́n jẹ́ kó yé pé ṣé ó béèrè age ẹ̀ ó náà ò nígbà tí béèrè age kankan gbà tó wọ́n rí pé ó ti mature lórí DP lòun ṣe ń wò pé kóun gbé súnmọ́ bọ̀bọ̀ ó lo ẹ̀wọ̀n o wọ́n gbé bọ̀bọ̀ yẹn dé ẹ̀wọ̀n òun ni wípé a lot of times náà táwọn ọmọ Nàìjíríà bá lọ nílùú òyìnbó ni o tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ dé ìlú òyìnbó tó bá lọ club a lot of àwọn ọmọ tó wà ní club míì wọ́n máa ń lo fake ID láti wọnú club láti lọ gbádùn and most of them wọ́n máa ń fi wọ́n àwọn agbófinró wọ́n máa ń fi wọ́n sẹ́ẹ̀tì àwọn èèyàn up nínú club yes ìwọ tó wá wọ club tó wá rọ́mọ ẹ̀lẹ̀ tó wọ spaghetti tó fine tó ṣe kinní tí ò mọ̀ bóyá ọmọ 16 years ni bóyá ọmọ 15 years ni ìmí tó bá jẹ́ 17 years gan tó bá kàn bá sọ̀rọ̀ anyhow tó lọ́n bá sọ̀rọ̀ tó ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kéré wa ọ̀ tó kàn lọ́n fọwọ́ kan anyhow tó bá wọlé tó bá gbé wọ́n ń lọ ẹ̀wọ̀n ni o a lot of people are falling victim of this kind of situation ọmọ àmà sọ pé àwọn ò mọ̀ pé ṣé ọmọ tó ti ga báyìí tó ti lọ́yàn báyìí ó ti gbó nìyẹn àwa fẹ́ máa sunbò nìyẹn òun sunbò lọ sínú ẹ̀wọ̀n ni o so gbogbo àwọn kíní ìlú yẹ ká máa wà we have to be very very much aware because even ní Nàìjíríà yìí gan èmi ti rí àwọn tó jẹ́ pé ó kàn ń sọ pé òun bá ọmọ yẹn sọ̀rọ̀ àwọn kàn ń sọ̀rọ̀ lásán ni o but àwọn tí ń sọ̀rọ̀ pé kéré wà àwọn òbí ẹ̀ wọ́n lẹ́nu wọ́n dẹ̀ tẹsẹ̀ bọ ọ̀rọ̀ yẹn wọ́n gbẹ́ nìyẹn dẹ́wọ̀n o so gbogbo àwọn kíní yìí we need to be more careful so lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà another thing tí máa sọ ni pé sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà yìí ó ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́gbọ́n wípé ìwọ̀ntúnwọ̀nsì ni then especially nǹkan kan tún wà lórí ọ̀rọ̀ sórí bàbá Ìjẹ̀ṣà yìí pẹ̀lú àwọn princess yes ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ ṣé ti rí ẹni tí èèyàn bá ti rí tipẹ́ tó bá ti ríyàn tipẹ́ tó wá pàdé ẹ̀ má rò bóyá bó ṣe fílẹ̀ náà ló ṣe wà o wàá béèrè pé báwo ló ṣe rí báyìí báwo ló ṣe rí nísìn ó ti yé yín so nǹkan tí mo tọ́ láti sọ ni pé when it has been long that you have seen a friend of yours bóyá ex ẹni bóyá tí wàá ríra tipẹ́ then you are now meeting that person as a man mọ nǹkan tó ń ṣe because tí yẹn tẹ́ bá wo story yẹn dáadáa ẹ máa rí wípé ọ̀rọ̀ mo ti fẹ́ rí mi fẹ́ rí àwa fẹ́ ra mọ́ ọ̀rọ̀ yẹn ó ti wá rẹ irú ara wọn sínú eventually nígbà tó wá ríra the other person your ex that you are meeting you don't know the kind of plans tí ex yẹn ní fún ẹ yes eléyìí lesson ló jẹ́ fún gbogbo wa tó bá ní as ọkùnrin tó bá ní ex tó jẹ́ pé o ti filẹ̀ tipẹ́tipẹ́ bóyá o break heart ẹ ní one way or the other bóyá o ti gbàgbé o wá tún pàdé ex yẹn online bóyá ìwọ ti wá ń ṣe dáadáa as ọkùnrin bóyá ìwọ ti wá marry o ti bímọ ex tó filẹ̀ tó jálẹ̀ yẹn bóyá kò tí ì rọ́kọ tó máa gbé òun sí lédè bí kó bàbá bímọ tó bá pàdé ẹ̀ online no tẹ̀ dáadáa pay attention to it tó bá jẹ́ pé òun ló wá gbé súnmọ́ ẹ online
tó gbé súnmọ́ ẹ nínú DM pé ò rántí mi mọ́ ni èmi ní lágbájá ọmọ àwọn ẹ̀kọ́ àtijọ́ mi rèé jẹ́ tó sáré gbé súnmọ́ kí sáré jẹṣẹ́ yẹn àwa ọkùnrin bá ṣe máa ń ronú nìyẹn tá bá ti rí x wa pé x wa tún padà wá mo fẹ́ láṣẹ yẹn straight up ni. So now x yẹn tó pàdé again wà very careful torí bóyá 10 years ago ló ti jálẹ̀ ni bó jẹ́ 5 years ago ló ti jálẹ̀ ni bó jẹ́ 2 years ago ló ti jálẹ̀ ni nǹkan tó ṣe fún ó lè má ti gbàgbé o torí pé ẹni tó ṣègbọ̀nsẹ̀ ló máa ń gbàgbé ẹni tó fọwọ́ ko ìyẹn ò lè ever gbàgbé o bóyá ó fi pé bóyá kò sí nǹkan kan mọ́ kò sọ̀rọ̀ mọ́ yẹn ti lọ nìyẹn kò lọ o ó lè jẹ́ pé x yẹn fẹ́ set ẹ up ni yes lesson ti gbogbo story yẹn kọ́ wa gangan nìyẹn ẹ jẹ́ ká máa wà careful ẹ má wá jẹ́ ká máa kàn fò lọ sílé x baby let us meet in my house now come to my house ó kó ẹ sáré le ó fò lọ́bẹ̀ tàbí ó sọ fún ẹ pé baby jẹ́ ká pàdé ní hòtẹ́ẹ̀lì kan ká kàn lọ ṣe fàájì kò sí ká kàn fi ṣe for old time sake wà careful o wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ sáyé ẹlòmíì ó kàn fẹ́ lọ jẹṣẹ́ x tó ti rí tipẹ́ ló kó sínú wàhálà yes so òun ni mo ṣe máa ń sọ pé ilé ayé ta wà yìí ó gba jẹ́jẹ́ mistake tí bàbá Ìjẹ̀ṣà ṣe yìí tó gbé dénú ẹ̀wọ̀n yìí lórí kéèsì yìí tó bàbá Ìjẹ̀ṣà bá jáde wọn ò ní ever ṣe irú ẹ̀ mọ́ láyé táyé máa fi parẹ́ bẹ́ẹ̀ ni torí pé kí ni ṣe ti rí ọ̀rọ̀ yẹn bó ṣe lọ láti bẹ̀rẹ̀ kéèsì yẹn títí dé bó ṣe di pé wọ́n fi lọ já wọn sí ẹ̀wọ̀n ọ̀rọ̀ yẹn ó ní a lot of lessons tí ó ń kọ́ àwa ọkùnrin especially àwa ọkùnrin jẹ́ pé àwa máa ń fi pé àwa ń gbòòrò nothing dey happen something dey happen tí o bá mọ nǹkan tó ń ṣe tí o bá mọ ibi tó ń tẹ̀sẹ̀ bọ̀ bẹ́ẹ̀ ni then kókó bẹ̀ òun ni wípé ṣìnà gan disadvantage ṣìnà òun ló pọ̀ ju advantage as a matter of fact kò ní advantage kankan ṣìnà ò ní advantage ẹyọ kan báyìí òun ló máa fi ń da tí ọkùnrin bá ti kápá ìṣòro okó ẹ̀ you have solved 99.9% of your problems ibi tí mo ń gbọ́rọ̀ yẹn lọ gangan ni ẹ ti get message tí mo ń flash yẹn ẹ ti get yẹ torí pé okó àwa ọkùnrin ló máa ń kó wa sí problems a lot of times àìmọye àwọn Nigerians tó wà ní UK tó jẹ́ pé ẹ̀wọ̀n ló wà lórí wípé wọn ò lè control okó wọn ìkan tí a gbọ́ recently tí bọ̀bọ́ yẹn ó ń ṣe caregiver ni àwọn tó máa ń tọ́jú àwọn tí wọn ò lè tọ́jú ara wọn tó ti dàgbà nílùú òyìnbó iṣẹ́ yẹn ló ń ṣe ọmọ Nàìjíríà ni ó ti wá ń ṣiṣẹ́ yẹn for a while ó wá lọ ń tọ́jú woman kan wọ́n ní woman yẹn ti dàgbà but bó ṣe wá ń tọ́jú woman yẹn wọ́n ní ó kọ́kọ́ kìsì woman yẹn ó pẹ̀kẹ́ lẹ́kẹ̀ẹ́ but ó tún wá tọ́jú woman yẹn lọ́jọ́ kejì ó kàn tún fọwọ́ kan woman yẹn inappropriately ó kàn tún fọwọ́ kan woman yẹn anyhow ó tún yá ó wá gbẹ́nu sí woman yẹn lẹ́nu bí woman yẹn ṣe complain fún àwọn ọlọ́pàá nìyẹn wọ́n ṣe arrest ẹ̀ ní ìgbà tó wá bẹ̀rẹ̀ lọ́wọ́ pé kí ló tó ń ṣe bẹ́ẹ̀ yẹn ó wá ní òun try láti show love sí woman yẹn nítorí òun feel pé woman yẹn need the love irú àwọn mentality wo lélẹ̀ àwọn mentality tí mò ń sọ nìyẹn a man needs to learn how to control himself you need to control your gbola if you can control yourself most of your problems will be solved automatically láláì ṣe wàhálà láláì ṣe làálàá kòkò rárá so lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká jára wa ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe bẹ́ẹ̀ ni then mo dẹ̀ mọ̀ pé gbogbo bí àwọn èèyàn ṣe ń gbé rumors pé wọ́n ti fi bàbá Ìjẹ̀ṣà yìí káàkiri all over the internet nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ ni bàbá Ìjẹ̀ṣà wọn ò ní pẹ́ fi bàbá Ìjẹ̀ṣà lẹ̀ bẹ́ẹ̀ ni nǹkan tèmi náà feel nìyẹn bí àwọn èèyàn ṣe ń rò yẹn ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ eventually bẹ́ẹ̀ ni ṣètìlí nílé ayé tá wà yìí tẹ́dà bá ṣe mistake it's only fair for you to learn from your mistakes anybody can make mistakes tí bàbá Ìjẹ̀ṣà ti ṣẹlẹ̀ nìyẹn gbogbo àdúrà tá à ń gbà náà ni pé kí wọ́n fi bàbá Ìjẹ̀ṣà lẹ̀ mo dẹ̀ mọ̀ pé very soon bàbá Ìjẹ̀ṣà will be released torí pé mo mọ̀ pé wọ́n ti ṣe appeal oríṣiríṣi yes àwọn lọ́ọ̀yà wọ́n tiraka wọ́n ṣe gbogbo àwọn moves láti rí pé wọ́n fi bàbá Ìjẹ̀ṣà lẹ̀ mo dẹ̀ mọ̀ pé very soon bàbá Ìjẹ̀ṣà will be released yes but on record bàbá Ìjẹ̀ṣà has not been released mo gbé yín débẹ̀ nìyẹn so guys if you know you have not subscribed to my channel Jeff Owulewa TV please do so and smash that notification bell so when my next video is popping up you'll be the first to see it. God bless you for watching my videos. God bless you for dropping those beautiful comments. Love you guys. Holla. Please subscribe to my YouTube channel and press the notification button.